ó mà di woro wèrè la fi wo òye eyín níbi movie premiere Ẹ̀fúnróyè eléyìí tí òṣèré orí ìtàgé rẹ̀ wá eyín Fathia Williams atọ́kọ rẹ̀ nígbà kan èèyàn Saheed Balogun tí wọ́n ṣe lánàá. Àwọn wo ló ń gba ṣùgbọ́n ara wọn, àwọn wo ló ń fọ́ ara wọn lẹ́nu, àwọn wo ló yọ̀sẹ̀ síra wọn. Gbogbo yín náà lẹ mọ̀ pé jà wà láàrin òṣèré orí ìtàgé ilẹ̀ wa méjèèjì ni tó gbajúgbajà dáadáa èèyàn Fúnkẹ́ ọmọ Akíndélé àti Tóyìn Abraham. Ẹ máa bá mi ká lọ lórí ètò. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní yànnàná fún yín lẹ́yọ kọ̀ọ̀kan níbi movie premiere mu Ẹ̀fúnróyè. Àná dùn gbọ̀ngbọ̀n kan sí. Mò ń bọ̀ ná, ẹ gbọ́rọ̀ lẹ́nu oníǹkan ká tó wá yànnàná ọ̀rọ̀. Ẹ gbádùn ètò, ẹ subscribe. Mò ń bọ̀, ń gbé débẹ̀. It was very difficult for me. If there was one person that stood by me from day one to the end and was advising me, even in my very sad moments, she would come to my room and say, "Auntie Fathia, don't worry, we will make it." Eniola and Muyiwa Ademola actually leaded me to the end of this movie. And I want to say thank you very much to them. Eniola, come and ẹ wo ìfẹ́ ká pẹ́ lórí ètò lónìí ká kàn má wọn ibi tá a gbádùn títọ́ yẹ pé ibẹ̀ ló wà interesting dáadáa níbi nǹkan tó ṣẹlẹ̀ níbi movie premiere Ẹ̀fúnróyè. Ẹ̀yin náà mọ̀ yìí pé ìjà ó wà láàrin Fúnkẹ́ àti Tóyìn. Fúnkẹ́ ó gba invite box pé kó wá síbi movie premiere Ẹ̀fúnróyè lẹ́yìn ìgbà tóun àti Fathia Balogun táwọn náà parí ìjà wọn. Ẹ̀yin náà mọ̀ pé Fúnkẹ́ Akíndélé ó sẹ̀ndí invite sí. Ìyá wa Fathia náà àwọn náà sẹ̀ndí invite èèyàn ò sí Fúnkẹ́ Akíndélé. Wọ́n sì sẹ̀ndí invite sí Tóyìn Abraham náà. Àwọn ènìyàn ti wá ganúlẹ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbà táwọn méjèèjì bá ríra níbi movie premiere Ẹ̀fúnróyè. Mò ń bọ̀ ná, kí ló ṣẹlẹ̀ sáwọn méjèèjì pàdé àbí wọn ò pàdé, àbáwọn ni wọ́n ń jà àbáwọn kọ́. Ẹ gbọ́ invite eléyìí nígbà tí Fúnkẹ́ tó unbox invite tiẹ̀. Ẹ má lọ ibì kankan, ẹ gbádùn ètò sẹ́ àti ìdèbí à ń lọ, ẹ ṣáà farabalẹ̀ dáadáa. God! This is my darling Auntie Fathia's film. I'm so excited on her behalf. Auntie Fathia put everything into this movie. Congratulations, Auntie Fathia. So May 1st, guys, Ẹ̀fúnróyè will start showing in all cinema. Ó ti dá yín lójú gbangba pé Fúnkẹ́ Akíndélé náà òun náà gba invite títí láti wá bí movie premiere Ẹ̀fúnróyè. Mo wá ń bọ̀ ná, ẹ jẹ́ àkọ́kọ́ wo ìgbà tí Tóyìn Abraham tó wọlé tó dé síbi movie premiere. Ẹ jẹ́ àwọn tó ṣẹlẹ̀, ẹ má lọ ibì kankan. Ẹ ti rí i pé Tóyìn ó wá bí movie premiere Ẹ̀fúnróyè. Ẹ wo fọ́nrán tí mo fi hàn yín yìí, ṣé ẹ mọ̀ pé obìnrin tó wà lápá ọ̀tún yìí ẹ rí pọ́jọ Fúnkẹ́ Akíndélé dáadáa. Débi pé ńgbà tí fọ́nrán náà wá sí ìkànnì ayélujára, àwọn ènìyàn ṣe bí bóyá Fúnkẹ́ Akíndélé òun àti Tóyìn Abraham àwọn náà ń gba gbòòsì ara wọn níbi movie premiere Ẹ̀fúnróyè. Òun kọ́, ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ nígbà tí Fúnkẹ́ tó rí Tóyìn? Ṣé wọ́n tiẹ̀ fojú ríra? Ẹ jẹ́ á kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ tí wọ́n fojú ríra níbi Ẹ̀fúnróyè, àti pé tí wọ́n bá fojú ríra kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ sáré yàn láàrin ká parí ètò. Tóyìn Abraham ó wá síbi movie premiere. Fúnkẹ́ Akíndélé ó gba invite láti wá síbi movie premiere. Ṣùgbọ́n mò ń bọ̀ ná, ẹ gbọ́ fídíò kan kí n tó wá parí ètò. Ẹ máa kiri ọkọ̀ délé lórúkọ Jésù. Ẹ̀rí ṣọ́pá kúrò bí. Now, Ìyábọ̀ Òjó has always supported everybody. She will remind her business. She will carry your business, support you. If you are drumming
Angolo, Iyabo with Igele, and come and between Nigeria supporting. It is a time to shine. Turn by turn, my light. When you reach your turn, use them well. When is it? Fídíò tí mo fi hàn yín Fúnkẹ́ Akíndélé ń sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ bí movie premier Ẹfúnróyè ṣe ń lọ lọ́wọ́. Fúnkẹ́ Akíndélé wà ní London US pẹ̀lú Ìyábọ̀ Òjó láti lọ gbárùkùtì láti lọ support ẹ̀ níbi movie rẹ̀ Return of Barizo tó gbé lọ sí sinimá lókè òkun. Ẹ̀rí kò ti yé yín báwọn tí túmọ̀ sí pé Tóyìn Abraham nìkan ló wà níbi movie premier Ẹfúnróyè. Fúnkẹ́ Akíndélé ò láǹfààní àti wá látàrí pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Fúnkẹ́ Akíndélé ò sí Nàìjíríà. Òun àti Ìyábọ̀ Òjó wọ́n wà nílùú US láti lọ gbárùkùtì Ìyábọ̀ Òjó láti lọ bá a ṣe gẹ́gẹ́ bó náà ṣe máa bá Fúnkẹ́ Akíndélé ṣe. Ó ti wá yé yín pé níbi movie premier àǹtí Fathia Fathia Balógun àbí kí n sọ pé Fathia William táwọn ènìyàn ti ń lérò pé bóyá àbí Tóyìn òun àti Fúnkẹ́ ní ń gba àsùbòsí ara wọn ní gbéná wojú ara wọn torí pé fídíò náà ó dá yẹn pọnyán nílẹ̀ níkànnì ayélujára nígbà táwọn ènìyàn fi síkànnì ayélujára. Àwọn kan wò pé àbí Fúnkẹ́ àti Tóyìn ni wọ́n gba àsùbòsí rárá. Bó làwọn àgbààgbà òṣèré méjì bó ni wọ́n ó sì máa yọ̀sẹ̀ síra wọn kò ṣeé ṣe. Àwọn kan kódà àwọn kan tún wò pé àwọn tí ẹ fẹ́ rí fídíò ibi táwọn méjèèjì ti fojú kara. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tóyìn ó wà níbi movie premier Ẹfúnróyè ṣùgbọ́n Fúnkẹ́ ò láǹfààní àti wá tí túmọ̀ sí pé ẹ̀yin lè ti máa wò online ẹ ti máa káàkiri online kẹ́ ẹ ti máa wo bẹ́ẹ̀ ṣe ń wo Facebook lẹ́ ń wo TikTok lẹ́ ń wo Instagram láti wò pé ẹ fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ nígbà táwọn méjèèjì tí wọ́n fojú kara wọn ní wòlíì ní tètè ọmọlúàbí báyìí tójú sí mẹ́rin ṣùgbọ́n o àwọn méjèèjì kọ́ wọ́n lọ. Fúnkẹ́ Akíndélé ò láǹfààní àti lọ ṣùgbọ́n Tóyìn Abraham ó láǹfààní àti wà ń bẹ̀ tí ò sì sí gbẹ̀mí sí omi òtún. Àwọn ìwo ni wọ́n ń bára wọn jà èmi náà ò lè tí ì sọ ṣùgbọ́n ó dàbí ìgbà pé àwọn content creator kan ti máa ń ṣe kinní bóyá àwọn èèyàn náà tó fẹ́ fi trend láti wò pé káwọn náà tó fi àǹfààní hùn káwọn ènìyàn máa gbé fídíò àwọn káàkiri tàbí wọ́n fẹ́ ṣe bíi pé ìgbà tí Fúnkẹ́ Akíndélé àti kinní ìgbà tí wọ́n bá pàdé kí ló ṣe é ṣe kó ṣẹlẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà kò sí tí wọn ò lè fi ṣàwàdà. Ẹ drop comment kẹ́ share fídíò kẹ́ subscribe.